ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò ewé ìjìnrìn yìí. Ewé ìjìnrìn ó wúlò fún ojú. Ewé ìjìnrìn ó wúlò fún jẹ̀dí, akọ jẹ̀dí tó lágbára gan. Ewé ìjìnrìn ó wúlò fún ẹni tó bá sọ wípé ojú ara ń rùn, tó jẹ́ obìnrin tí ojú ara rẹ̀ ń rùn. Ewé ìjìnrìn ó wúlò fún ẹni tí ó bá ní fibroid. Ewé ìjìnrìn ó wúlò fún ẹni tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́. Bó láti ṣe, bó láti lò, ẹ má bá mi ká lọ. Alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ n kọ́kọ́ mú látorí ẹni tó bá ní àìsàn ojú. Bá ti lo ewé ìjìnrìn fún ẹni tó bá ní àìsàn ojú, ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Now, ẹ wá mú ewé ìjìnrìn yìí, ẹni tó bá ní àìsàn ojú, ẹ gbó mọ́wọ́, ẹ ra mọ́wọ́ dáadáa. Dédé omi tó bá jáde ńbẹ̀, ẹ rọra rọ́ sínú ike ice drop. Omi yòókù tó bá ṣẹ́kù níbi tó rọ́ sínú ice drop yẹn, ẹ wá rọra fomi díẹ̀ sí. Ẹ máa mú yún, ẹ máa mú síbí mẹ́fà lálẹ́ kẹ́ tó sùn. Ẹ wá máa kán tí yẹn, ẹ máa kán sójú, drop ti tó tóun, drop ti tó tóun. Tó bá jẹ́ cataract ni, àbí glaucoma ni, àbí blood vision ni, àbí short sight ni, àbí long sight ni, àbí blood vision ni, pẹ̀lú ògo Ọlọ́run, yóò treat ẹ wá láti inú, yóò sì treat ẹ wá láti ìta, á treat ẹ pàdé ara wọn, everything máa balance. Lẹ́lẹ́kejì, mo fẹ́ sọ̀rọ̀ nípa bá ti lò fún ẹni tó bá ní akọ jẹ̀dí. Jẹ̀dí ò máa kọ̀wé o, mọ́ tanra rẹ̀, ò mọ́ para rẹ̀. Jẹ̀dí ò máa kọ̀wé. Ẹni tó bá ní àìsàn jẹ̀dí, lọ bá mi já ewé ìjìnrìn yìí tí mo mú dání, ewé ìjìnrìn là á pè. Ewé ìjìnrìn bá mi já ní tútù, wá gbó dáadáa. Tó bá ti gbó, kó gbó ní kíkí, kó wá mú kó mú yó. Tó bá lè mú half a cup, ó ti tó. Ó ya jẹ̀dí, ó su jẹ̀dí, ó ya ìgbẹ́ bí ikun, ìgbẹ́ bí ọ̀rá, ìgbẹ́ ọ̀rìn tí ó máa dá mọ́ ń diun, ó ya dànù. Kódà nígbà míì gan tí wọ́n bá lò dáadáa, a máa treat ẹni tó bá ní ìdí yíyọ, tá à ń pè ní hemorrhoid. Mo wá tún fẹ́ sọ̀rọ̀ lórí, ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Nọ́mbà mi ò yí padà, 07033449598. Obìnrin tó bá ní àìsàn ojú ara tí ń rùn, ojú ara tí ń rùn, bóyá nígbà tóun àtọkọ ẹjọ́ ní ìbáṣepọ̀, àbí òun gan fìlẹ̀ fúnra rẹ̀ pé ní ìbáṣepọ̀, pé òun fìlẹ̀ pé òun máa ń rùn. Kí ni tá lò, kí ni tá ṣe? Alákọ̀ọ́kọ́, ẹ lọ bá mi wá ewé ìjìnrìn tí mo mú dání yìí. Ẹ bá mi wá ewé ìjìnrìn tí mo mú dání. Tẹ́ bá ti wá, ẹ wá alum, táwọn olóyìnbó ń pè ní alum. Alum tá a fi máa kó omi yẹn, ẹ wá méjèèjì. Tẹ́ bá ti wá, ẹ wá gún ewé yìí papọ̀, ẹ gún mọ́ alum. Tẹ́ bá ti gún mọ́ alum, ẹ wá ewé efinrin sí, ó di mẹ́ta. Ẹ wá gún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Ó wá kó síbi aṣọ kan, ó wá lẹ̀ mójú ara rẹ̀, ó wá wọ ntẹ́ mọ́ wọ̀ mọ́ pátá, ẹ wọ̀ mọ́. Ó wá wọ̀ mọ́. Tó bá ti wọ̀ mọ́, pẹ̀lú ògo Ọlọ́run, inshallah ta'ala, ó dúpẹ́ fọ́lọ́run. Tá bá fẹ́ sọ̀rọ̀ nípa bá ti lò fún fibroid, ẹ pàdé mi lórí YouTube, ó wà níbẹ̀. The more you share, the more you gain. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀.